Yani wura, baba ni jigi. Yani wura, baba ni jigi. Ìjọ ìyàgò ni wura Ọlábàjẹ́. Ìjọ bàbá kú ni jigi ẹni wọ̀ mí. Ìjọ ìyàgò ni wura Ọlábàjẹ́. Ìjọ bàbá kú ní jígí ẹni wọ̀ mí. Ìyá ní wúrà, bàbá ní jígí. Ìyá ní wúrà. Tó bá ti ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, ó máa sọ fún ẹ pé nǹkan tó ń ṣe yìí kò dáa, má ṣe bẹ́ẹ̀. Tán bá bá ọmọdé sọ̀rọ̀, ó gbẹ́dọ̀ máa gbọ́ nítorí ẹ̀ gbogbo nǹkan tó ń bá yín sọ, ẹ gbẹ́dọ̀ gbọ́ sí òun lẹ́nu. Ìjọ ìyá bá kú ní wúrà Ọlábàjẹ́. Ìjọ bàbá kú ní jígí ẹni wọ̀ mí. Ìjọ ìyá kú ní wúrà Ọlábàjẹ́ o. Ìjọ bàbá kú ní jígí ẹni wọ̀ mí. Bí màmá wa ti ń jèrè iṣẹ́ ọwọ́ wọn lénìí, àwa náà gbàdúrà já jèrè iṣẹ́ ọwọ́ wa. Gbogbo àwọn ẹlẹ́yìn wa má jọ síwájú wa. Gbogbo àwọn ọmọ tó máa tún ẹ̀yìn wa ṣe lẹ́yìn ìgbà tá a bá lọ tí iṣẹ́ rere wa máa fọhùn lórúkọ Jésù má jọ kú lójú wa. Bí àwọn ọmọ náà ti ń ṣe ìjáde òkú màmá wọn, Olúwa kó súre fún yín. Bó bá lówó tọ́jú ìyá rẹ̀ ló tọ́. Bó bá lọ́lá ọ fi tún bàbá rẹ̀ ṣe. Kò rántí àìsùn ìyá lórí rẹ̀ o. Kò tọ́jú bí bàbá ṣe ń sáré kiri. Kò rántí àìsùn ìyá lórí rẹ̀ o. Kò rántí bí bàbá ṣe ń sá kiri. Mo ní ìyá ní wúrà, bàbá ní jígí. Ìyá ní wúrà, bàbá ní jígí. Ìjọ ìyá bá kú ní wúrà Ọlábàjẹ́. Ìjọ tí bàbá kú ní jígí ẹni wọ̀ mí. Ìjọ ìyá kú ní wúrà Ọlábàjẹ́ o. Màmá jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń fi àdúrà ran gbogbo ọmọ lọ́wọ́. Mo bìlífù nínú ìyá mi, ìyá gidi. Ó jẹ́ ìyá tó ń tọ́jú ọmọ, tó dẹ̀ nífẹ̀ẹ́, tó nífẹ̀ẹ́ everybody, tó nífẹ̀ẹ́ family, tó nífẹ̀ẹ́ ará àti ọ̀rẹ́. She was such a beautiful woman, inside and outside, in and out. Orúkọ mi ni Akọ̀gun Bámidélé Oyèlájà. Mo jẹ́ ọmọ fún màmá tí à ń ṣe ìjáde òkú wọn lénìí. Nígbà tí màmá wà láyé, màmá náà gbìyànjú fún gbogbo wa, ó kọ́ wa, ó tọ́ wa sọ́nà dáadáa. My name is Omotayo Oyelaja Lawrence. I'm the first grandchild of late Mrs. Juliana Oduyale. There was a time I was on my annual leave and I had to come with all my children and my wife to meet Mama in Ipari here. And we were here for about 2 weeks. We stayed with her. Every day we were here and we enjoy our stay. Mama is a very nice woman. I want to sincerely thank everybody
that have witnessed this final burial of Mama Juliana Oduyale. I pray that the good Lord that have brought them to this place will take them back to their destination in good health of mind and body. ìjọ tí bàbá kú